Àrẹ̀mú Olúpọ̀ Ọ̀gàn akéwì ẹ̀sìn rọ̀rùn báráyé. Mo dé mo fẹ́ máa pèdè ní gbàgede èdè. Àwọn tó méde ọ̀hún gbọ́ kí wọ́n lè dé mi ládé èdè ní gbàgede. Àrẹ̀mọ KS Aláàfin ọ̀rọ̀ lèmi tún jẹ́ yágbóyájú ọkùnrin Ìlọrin. Apèdè mọ́pẹ́ta náà mo tún dé àfijọ́ akéwì tó mọ̀ jìnlẹ̀ ọ̀rọ̀. Èrò tí ń roko èrò tí ń rodò pátá ẹ̀sìn mi ká lọ sílé ọ̀gá mi Ààrẹ Káyọ̀dé Sànúsí Aláàfin ọ̀rọ̀. Atọ́kùn Yorùbá gbayì olùkọ́ SBS akọ́mọlédè Yorùbá. Akọrin bí ẹni ńlá yín apàtẹ èdè bí ẹni pàtẹ ẹlẹ̀kẹ̀. Òun ló sọjọ́ òbí lọ́jọ́ òní o. Ọmọ lọ́jọ́ òbí òní okú oríire. Oríire ọjọ́ òbí òní àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe jọ̀wọ́ bá mi sàmí ẹ̀. Àrẹ̀mú mo ní pàtàkì lọ́jọ́ òbí jẹ́ láyé ọjọ́ aláwuyewuye ni. Ọjọ́ tá a bí ní sáyé ò kéré rárá ọjọ́ tó yẹ ká máa fò fáyọ̀ ni. Àrẹ̀mú bá a bá rántí ọjọ́ òbí ẹ̀ ni ká fi ilé pọtí ká fọ̀nà roka ká dúpẹ́ ká sọpẹ́ ká fagbada dínà ohun tó tọ́ ni kì í ṣe é wọ̀. Ààrẹ Káyọ̀dé Sànúsí happy birthday to you long life and prosperity kó o pẹ́ láyé ìgbà ọdún kan ló máa jẹ́ lọ́lá wá ìlú lókè. Atọ́kùn Yorùbá gbayì bọ́ sí gbangba wá dúpẹ́ wáyé Elédùmarè nínú ayọ̀ ńlá. Bó bá ṣe pé èmi nìwọ ni ìbá fi gbogbo ọjọ́ dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá nítorí pé ọpẹ́ ló ń jẹ sáàtì lókè. Ààrẹ Káyọ̀dé Sànúsí Aláàfin ọ̀rọ̀ bó o bá fi lé pọtí tó fọ̀nà roka kò pọ̀ jù rárá torí inú ẹni kì í dùn ká pamọ́ra. Ọ̀pọ̀ ló fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ tí wọn ò láǹfààní rárá. Mo bọ́ ọ dúpẹ́ pé ogun àṣeyí sàmọ́dún ó ṣe púpọ̀ lókè pẹ̀. Ǹjẹ́ bílẹ̀ san bílẹ̀ ò san àwọ̀ ni ó ṣòfófó súnmọ́ ni là á mọ̀ sí ẹni. Mo bọ́ ọ délé ó dá a nílé mo bọ́ ọ dóko ó dá a lóko ó bírímù tó dún bí àgbàrá làgbọ́mù tí ń dún gbàm. Èmi ti kéwì délé olówó mo kéwì délé ọ̀gá mi lónìí o. Aláàfin ọ̀rọ̀ gbòǹgbèlekú yọ bí ọjọ́ ariwo gbalẹ̀ ó sì gboko. Aláàfin ọ̀rọ̀ tí wá dòṣùmàrè tí gbogbo ayé ń gbójú sókè wò. Atọ́kùn Yorùbá gbayì máa jayé orí bá ràn ọ́ lọ. Ẹ̀gàn ò lè ní kó yin mọ́dún láyé. Adániwáyé ló dorí ẹwà bákùkọ. Bó nínú bá ń bínú lórí asán ni. Èèyàn kan ló ní kẹ́hẹ́ lé mọ̀lẹ́ wà lórí. Igi tí kó wá bá ti gbìn ní òwú. Ààrẹ Káyọ̀dé Sànúsí jẹ́ ń sáré kì í ọlọ́lé bàbá rẹ̀ tí wọ́n ti gbé bí ọlọ́mọ. Ìwọ lọmọ alémọ̀kákó afọ̀nẹ̀bùn wọn máa lẹ́jọ́. Ọmọ bó nípa méjìlá ń san bó bá gba kùmà gba kóńdó. Àyìndé àrán gbàjọkẹ́ ọmọ olúọdẹ. Ọmọ ìdájí kùtùkùtù wọ́n yìí ń bọ̀ amọ́lẹ́gbẹ́ ilé amọ́lẹ́gbẹ́ oko. Ìwọ lọmọ pẹ́kẹ́pẹ́kẹ́ òjò ń pápánu. Bó bá lè dogun kó dogun. Bó bá lè dìjà kó dìjà nílé bàbá tí wọ́n ti gbé bí ọlọ́mọ. Aláàfin ọ̀rọ̀ gbogbo ẹbí pátá ló ń bá ẹ dúpẹ́. Paramount Studio gbẹ̀yìn rárá gbogbo ẹgbẹ́ akọ́mọlédè Yorùbá gbogbo àwọn ọmọ tó kọ́ níṣẹ́ pèdèpèdè pátápátá. Èjìrì ọ̀rọ̀ àti òkú ọ̀rọ̀ àwọn méjèèjì ní wípé àṣẹ tí gúnúgbé èfi kúléwé ń bẹ lọ́wọ́ Ọlọ́run àṣẹ̀dá. Wọ́n lọ ò ní bá wọn kú ní rèwerèwe o sì ní fọjọ́ lọ́jọ́ lọ. Omidá Fausia Omidá Àyìnkẹ́ wọ́n ní nkì ọ́ ní méje mẹ́jọ. Wọ́n ló sọdún ọdún yìí náà wọ́n ló ṣe tẹ̀mí. Ọdún Lámì Àjàdí chata wọ́n láríyáyá ní ti yá àríyọ̀yọ̀ ní ti yọ̀. Àyà ní sàyà náà wọ́n láyé ò mọ̀ fọ̀yàyà ṣe ti yín níbi gbogbo. Àrẹ̀mú Olúpọ̀ Ọ̀gàn mo ní ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yàgàn ẹ ò ní yàgàn ohun rere. Oore tá à ń retí lọ́nà òun ò ní pẹ́ dé mọ́ tó bá dé tán mo ní kò ní mú kú lọ́wọ́ bẹ́ẹ̀ ni kò ní márùn lọ́wọ́ ẹ jọ̀wọ́ ẹ bá mi sàmí ẹ̀. Tó tí wọ́n bá bí yín pé ta ló kọrin ewì lẹ́ẹ̀kan ẹ bá ń wí fún wọn wípé Muhammadu náà lálẹ́ mi ń jẹ́. Èmi ni Àrẹ̀mọ KS Aláàfin ọ̀rọ̀ èmi lọ́mọ